òkèèrè díẹ̀ ní iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjọba omi tuntun 2.0 ṣe tètè mú ṣẹ́ṣe lórí ọ̀rọ̀ hajj 2024 kó gbogbo lè wà ní sẹpẹ́ torí pé ohun tá a bá ṣe lójú ọjọ́ ní bọ́sì ní wẹ̀lẹ̀mù àjẹpẹ́ gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe hajj 2024 ilẹ̀kùn ti ṣí sílẹ̀ gbaragada báyìí láti tètè wá fọ́kànlẹ̀ kẹ́ẹ̀sì sanwó yín lójú ọjọ́ torí pé ààyè tó kù tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló ti sanwó wọn àǹfààní sọdíẹ̀díẹ̀ wà fẹ́nikẹ́ni tí ò bá ti rówó ẹ̀ lódìdí kílẹ̀kùn iye èèyàn káàkó lọ sáájì 2024 tó tì ẹ má wàá fọ̀rọ̀ jáde àmọ́ ẹgbẹ́ apá báyìí máa bọ̀ wá sí iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ní hajj camp Òǹdódó Ìbàdàn tó bá sì jẹ́lé akéde ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá yá sí i lẹ́sẹ̀ ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní former producers assembly nínú ọgbà ilé akéde oríta Basọ̀rún Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tètè máa pe 090408451 ìrìn àjò hajj 2024 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìrọ̀rùn ló máa bá dé èyí tí ní là olùkéde Ọ̀yọ́ State Muslim People's Welfare Board. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا مني على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Aki gbogbo àwọn ọmọ àlìjẹ́nnà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. À ń kí àsìkò yìí kíra wa káàbọ̀ sórí ètò wa Al-Basira èyí tó máa ń dé sí etí gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Solutions FM 93.9. Ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. Àwọn sáàsù wa tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ni wọ́n tún wọn tukọ̀ talẹ́ ìkọlọ̀ kó bá wa kún wọn lọ́wọ́. Àwọn náà ni sáàsù wa Sulaiman buni Ibrahim Abu Ibrahim Esauke bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lójúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim, àfẹnutọ́wọ́kàdé Ọlọ́run balikọ́lá pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifak. À ń kí gbogbo wa ní ogobi tí a ti ń gbọ́ wa àti àwa tí à ń wò wá káàkiri ogobi tí a ti ń wò wá ipe
assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. À ń fi àsìkò yìí a fi ń bẹ lọ́run fún gbogbo àwọn onígbọ̀wọ́ ètò yìí tí àtijọ́ ń bára wa bọ̀ láti bí àwọn àsìkò tó pẹ́ díẹ̀ sẹ́yìn so àtàwọn tí tó ń jọ ẹ̀wọ̀n láti lè máa ṣèkùn lọ́wọ́ fún wa kọ́lọ́n bàrẹ́ kọ́ lákọ́bá ní sàlékún àánú rẹ̀ fún wọn gbogbo àtàjọ jẹ́ olólùfẹ́ òdodo tí a jọ ń gbọ́ra wa tí inú wa sì jọ ń dùn síra wa ọlọ́run má jẹ́ kí inú ẹnì kọ̀ọ̀kan wọ́ bàjẹ́ à ń fọlá àjọkà ọ̀sọ́lọ́run àfi ń bẹ lọ́run ṣùgbọ́n kan náà iléeṣẹ́ Solution FM ọlọ́run bàlẹ́kọ́lá má jẹ́ kí ó jóná ìdàgbàsókè tí ó ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ náà ọlọ́run bàlẹ́kọ́lá má jẹ́ kó lọ ẹ̀yìn láìláì wọlá àjọkà ọ̀sọ́lọ́run wọlá gbólóhùn la ilaha illallah ní ìjẹjọ ó yẹ kí a gbọ́ra wa ṣùgbọ́n nítorí ìdàgbà tó mú ọwọ́jà iléeṣẹ́ yìí dáadáa òun náà lọ fa nǹkan tí a fi wá sórí afẹ́fẹ́ so láti lè bá tó ń jẹ́ kí ọwọ́jà iléeṣẹ́ tá a wà kó tún ju ibi tó wà lọ ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà lẹ́yìn láìláì. ní alẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń pè mí láti ìrọ̀lẹ́ ni màmá gbé kọ́ọ̀lù ni so nígbà tí a bá ti ń sọ wá pé ẹ jẹ́ ká máa ní sùúrù ẹlòmíì ń béèrè láago 5 ẹ gbọ́ sáàkà sámú lónìí sí ẹ ti rósù aago 2 ọ̀sán wọn máa ń rósù ni àwọn béèrè tí kò nídìí ká ṣe máa dààmú fún sórí gbogbo wọn tó kí á sámúlálẹ̀ tó ká sámúlálẹ̀ nítorí pé o ti mú déètì ilẹ̀ ìranù ló ṣe ìranù ni ló ṣe ìwọ tó kí á sámúlálẹ̀ nítorí pé o ti gbọ́ láti bí ìrọ̀lẹ́ wípé Saudi ti rósù o ìwọ kàṣì ranù tíntínní kì í sì ranù tó pọ̀ so ṣùgbọ́n kò dáa tó pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run Ramadan ti bẹ̀rẹ̀ lọ́la bí idhnillahi wàrí lùkọ̀há wọ́n ti rósù báyìí ẹni tó yẹ kó kéde ó ti kéde Sultanu ti kéde pé wọ́n ti rósù so èyí ó rí pé ẹ̀sìn ilẹ̀ Yorùbá yìí ọkàn dojú ti wá ni Sultan of Sokoto wọ́n jókòó nígbà wọ́n fẹ́ kéde wọ́n sọ pé wọ́n ti rósù across the country so ẹ rí i pé wọ́n àdírẹ́sì mùsùlùmí gẹ́gẹ́ bí olórí wọn èmú déètì ilẹ̀ ní tá à ń sọ fúnra wa nìyẹn wọn èmú déètì ilẹ̀ àwọn haúsá yìí náà ní máa ń pa astronomy wọ́n máa ń pa ilmuli falak ẹ̀ẹ̀mọ̀ tó wọn so ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ìmọ̀ tọ́lọ́ àti tànàbí ilẹ̀ fi síwájú torí ìmọ̀ sáyẹ́ǹsì tẹ́ ń sọ yìí tí wọ́n pìrìdìtì nǹkan àwọn onísáyẹ́ǹsì ilẹ̀ pìrìdìtì pé tó bá di jọ tọ́ọ̀sì ti ń bọ̀ òjò ọ̀rọ̀ ọwọ́ àti torí eléyàn lọ́ba lọ kó kéèta kójú tó rọ̀ ṣe fọ́ òjòjú ọ̀rọ̀ náà àbọ̀wà ni ẹ̀wò ẹ̀mẹ́jà sí ìnáwó àwọn ti lójú ọ̀rọ̀ o ó lè ṣẹlẹ̀ ìjọ́nà ó lè má ṣẹlẹ̀ wala ya'manu makrallah illa al-qawmul khasirun ìyẹn èsè máa kọ̀kọ̀ ìmọ̀ ni ìwádìí ni so kò sí inú máa kọ̀kọ̀ ìyẹn náà ni ti scan tí a ń fún kálukú náà náà gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ mú déètì ilẹ̀ tẹ́ ẹ ní ó ti wà nínú mọ̀ ìmọ̀ wo lọ́wọ́ àbẹ̀ kì í sí inú mọ̀ tí a ìyàwó yín tí a ń fún ní déètì scan pé yóò bímọ ìjọba ẹ̀ ṣe lọ rẹran súná ọmọlẹ̀ kẹ́ ẹ máa pẹran kẹ́ ẹ máa pa òun yẹn pé ó ti yá o February 13 wọn lábìmọ o so a sì ṣe súná ọmọ ní February 20 kíníkà o kọ́ ọmọ ti pariwo àbò ní February 20 ló ṣe súná ọmọ pariwo lẹ́yìn kálukú ó dùn kódà ní sọ déètì kọ́kọ́ fojú ara yín rí báyìí déètì ẹlòmíà máa ṣe oṣù méjì déètì ẹlòmíà máa ṣe ọ̀sẹ̀ méjì so bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣé bá predict ẹ̀kẹ́ ọyẹ kó sọ̀ jáde lálẹ́ mùsùlùmí ọ̀wà ní máa sọ lẹ́kẹ́ wọ́n ti láàkírun lálẹ́ o rárá o àwọn tí ó wọ ọwà tá a bá rí súnmú ní ru'yatihi ìmọ̀tánàbí kọ́ wa làwọ̀ òkú lé lórí sallallahu alaihi wasallam so ìyẹn bá àti wá dúpẹ́ wọ́n ti kéde oṣù Nàìjíríà lọ́kàn wà kì í ṣoṣù Saudi wọ́n náà ti lọ sí kìnìkan ìkẹ̀kàn ẹja máa lágbọ̀ọ́yé nǹkan lọ́dọọdún bá a ti ń ṣàlàyé rẹ̀ so ní téèyàn bá ṣàlàyé téèyàn bá pè mí lé lórí ní màá fi ṣe nǹkan míì ni o so láti ẹjọ́ ẹ̀ tí ń jẹ́ mùsùlùmí tẹ́ sì ń gbọ́ wá sí ọ yẹ káwọn nǹkan kan kó ti yé yín bí wọ́n bá ti ẹ̀dá yẹn láàmú lórí ọ̀rọ̀ oṣù yọmọ tá aago 9 so nígbà tí ìpè dandan wọn ní kọ́kọ́ kí tàràwí so alihamudulilá àwa ń kí gbogbo wa wípé a kó àmójúbà Ramadan à ń bẹ lọ́wọ́n ọba àlekèọlá
àti wọnú oṣù kẹbáyì kọ́lọ̀ ń kọ́kẹ́ wa àti wọnú oṣù àánú kọ́lọ̀ balikọ́lá kó ṣàánú wa àti wọnú oṣù àforíjìn kọ́lọ̀ ń kó foríjìn wa kọ́lọ̀ kọ́ ọlá àjọ kan so rẹ̀ akí gbogbo wa pátá tá à ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tí ọwọ́ jà ìkànnì Solution FM tó dé àtàwọn tá à ń wò wá lórí ẹ̀rọ ayélujára ti ẹ̀sà òkè Sunatic TV tàbí Sulaiman Ibrahim ẹ̀sà òkè kò sí níta àbórí YouTube ní gbogbo bí a ti ń wò àpáta àfààní ọlọ́mbẹ́lọ́n bá a sì wọnú Ramadan pẹ̀lú dùn ní kọ́lọ́n kó jẹ́ ajáde inú rẹ̀ pẹ̀lú àlàáfíà wọlé àdọ́kan sọ ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah ẹ̀yin mùsùlùmí nílé ló àwẹ̀ ti bẹ̀rẹ̀ o àwẹ̀ ó ti dé o báwo la ṣe lò ó tá a fi rí ọ̀nà ọlọ́run báwo la ṣe lékún ní ìsúnmọ́lọ́n yáda lẹ́dí máa kàfá ùdánbò fi rọ́jàbìn. yáda lẹ́dí máa kàfá ùdánbò fi rọ́jàbìn. àfáà ni mo pò wọ́n tọ́jẹ́ wípé gbogbo ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ ní oṣù rọ́jà kò tó ọ. hatta sarabahu fi shahri shabani. títọ́ tó fi sẹ́lọ̀n nínú oṣù ṣàbán tá a lò tán ìtọ́ tẹ́lálẹ̀ àti róṣù Ramadan tí ẹ bá ti róṣù Nàìjíríà ọ̀ràn yẹn ní ká gbààwẹ̀ tí ẹ bá rí ń bò mí a lè mọ́ tẹ̀lé torí pé mọ̀ tọ́ yàtọ̀ sí Nàìjíríà torí pé mọ̀ tọ́ líwu wa bóòrùn ṣe ń jáde bóòrùn ṣe ń wọ̀ ó yàtọ̀ síra wọn ìyẹn ní ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sìn ni wọ́n lọ lé lórí ìyẹn lè rí rẹ̀ sí múlẹ̀ jùlọ ọ̀rọ̀ míì wàtọ̀ yàtọ̀ sí lẹ́yìn oṣù gbẹ̀yìn lè rí rẹ̀ múlẹ̀ tọ́pọ̀ jùlọ káti ẹ̀ tó máa túyùn lọ a gbọ́dọ̀ kí bàbá wa mufti ilẹ̀ Yorùbá bàbá wa Dr. Bari torí pé àwọn bàbá wa gba Ìmáàmù Ìbàdàn àti gbogbo League of Imam and Alfa Ọ̀yọ́ State wọ́n ti fà wọ́n kalẹ̀ so mufti mi tẹ̀lómi ìbáyàn so láti bí o ti wá inú ọkọ̀rọ̀ yàrá ni o Ọ̀yọ́ State ní ọkàn o àwọn bàbá wa wọn ò ṣe é kó mẹ́rẹ̀ o so n tí wọ́n ti sọ̀n òun náà ni gbogbo wa àtàwọn ọ̀dọ́ àti gbogbo alọ́yọ̀ State ẹ̀ ń tà àfàkalẹ̀ nu bàbá Dr. Bari ọlọ́run jẹ́ mi yóò gùn ẹ̀ rí lò so insha Allah ta'ala yáda lẹ́dí. yáda lẹ́dí máa kàfá ùdánbò fi rọ́jàbìn hatta sarabahu fi shahri shabani hatta sarabahu fi shahri shabani. ó tún ṣe wọn nínú oṣù Ṣàbán náà. adallaka shahru sawmi ba'dahuma fala tusayyiru aidan shahra isyani fala tusayyiru aidan shahra isyani. ó ní bí oṣù Ramadan ṣe wọlé dé táwọn ò sí inú àwọn tí ń mú déètì ilẹ̀ tó bá ti mú déètì ilẹ̀ àpẹẹrẹ pẹ́sìn òye ọ̀nà àpẹẹrẹ kò sí ẹ̀gbọ́n kankan yé láyé so nígbà àwọn róṣù tó lórí wa tó wà confirmed kódà láti Ìlọrin mufti ìlú Ìlọrin wọ́n kéde pé òní ó á fi wóṣù ni mufti Ìlọrin kéde bẹ́ẹ̀ so Ìlọrin wọ́n dúró lórí pé tí wọ́n bá róṣù ni ẹ̀sà máa ń sọ pé kíbúlà mímọ́ bá ilẹ̀ Yorùbá ní Ìlọrin àbí àwọn gẹ́gẹ́ tó dúró lórí rẹ̀ wọ́n kéde gbangba ni pé kódà tí wọ́n bá ti róṣù wọ́n tó wá ní tíṣùrù tó ń bá tó kéde o lè ní North Central ní wọ́n lóòótọ́ wọn èsì ilẹ̀ Yorùbá àwọn náà sọ pé àwọn èsì ilẹ̀ Yorùbá North Central ni wọ́n ok àti gbọ́ bàbá àmọ́mù Èkó gbangba ní ẹ́ kéde bàbá àmọ́mù Ògbómọ̀ṣọ́ gbangba ní ẹ́ kéde báwọn yẹn ṣe ń kéde nù. làkọ́dí àdọ́lákà. wípé tẹ́ bá ti róṣù o ṣẹ́ni pọ̀pọ̀ yẹn ti ń kárí. mi bá dá o máa. gbogbo ẹ̀yin onímọ̀ astronomy ẹ̀ má bínú ẹ kàn mọ́ sọ fáwọn èèyàn pé inú mọ̀tẹ́ ẹ̀kọ́ o àbí inú kì í sì ṣe ìmọ̀ kẹ́kẹ́ tó ṣe mo lè browse ní ìsìn tí ń sọ pé Ramadan 2034 ìjọba ẹ̀ ni wọ́n ní yọ bẹ̀rẹ̀ ní tó ti wà lórí fóònù tẹ́ wá ń pọ́nlé bí ẹni pé tuntun bí ẹni pé mọ̀ká tó tuntun ni ní tó wà lórí fóònù tí kálukú browse ní ìsìn téèyàn ó sọ pé wọ́n lé àjọ kìnní kan báyìí wọ́n lé kìnní kan báyìí ó sì á di wàhálà tó bá àákẹ́sọ́ náà ní ké 2034
plus or minus ni o ó lè rí bí ó sì lè má rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn ò ní kú lórí ìṣẹ̀rí àti wa tó bá dijọ́ wọn ní òní jáde àwọn tó wá wókè tó bá wá jáde sóòtọ̀ pábọ̀ padà ni wala ya'manu makrallah illa al-qawmul khasirun ẹnì kò ní fọkànbalẹ̀ sí báyìí pé ọlọ́run gbọ́dọ̀ ṣe báyìí ni bó ṣe gbọ́dọ̀ rìn ìjọ kan báyìí ni ọlọ́run láàfẹ́ tí ó kàn bínú èmi ọlọ́run ló kù pé bí mo ṣe gbọ́dọ̀ ṣe nìyí ni permanent kínní kẹ́kẹ́ wá sọ yìí pé àbó ṣe gbọ́dọ̀ ṣe nù rárá o rárá o. Àkọ́dí àgọ́lákà ṣáàrù sọ́ọ̀lì máa dá o máa. Oṣù Ramadan lọ wá dé lọ́wọ́lé wẹ́rẹ́ 2024 Ramadan. Mọ́tò wá sọ́sù Ramadan náà di oṣù ẹ̀ṣẹ̀. Kí wá ló ṣe ń bẹ̀? Wọ́n máa ka Kùránì ní oṣù Kùránì àní máa ka Kùránì oṣù Kùránì láwà ẹ̀ máa tìlàwà tó bá tó mọ̀ sọ níbi wá síta lọ sí ní Jankata bí nítorí ìrìnàjò kọ bẹ̀ yìí Jankata ọ̀sà já nǹkankan so ní àpáta ike inú wa ń dùn bàdẹ̀ pé àwọn bàbá wa inú tẹ̀ pé wọ́n kọ́ sí tẹ̀fsírì nílẹ̀ Yorùbá Ìbàdàn ní nínú Ramadan àwọn bàbá yẹn ronú lọ pé ẹdùn náà oṣù Kùránì ní àsọ̀kalẹ̀ gbogbo yẹn kọ́ ló ṣe lé dàkà ẹjẹ́ agbẹ́jọ́kọ̀ tẹ̀fsírì kalẹ̀ ká tó máa tú ọ̀rọ̀ Ọlọ́run ká tó máa fi ṣe àpọ́nlé fún oṣù yìí torí pé oṣù Kùránì ni ìwọ náà wàá máa ka Kùránì máa lọ gbọ́rọ̀ Ọlọ́run máa gbọ́ tẹ̀fsírì face Quran má Facebook rẹ̀ face Quran máa gbá Quran rẹ̀ mú tó o bá fẹ́ lórí Facebook lọ wo àwọn tẹ̀fsírì tó ti gbọ́rọ̀ rẹ̀ kéèsì àwọn tẹ̀fsírì tí wọ́n máa ṣépè fún sáàbẹ̀ ṣé èsì àwọn tẹ̀fsírì tí wọ́n máa pọ̀fọ̀ àwọn èèyàn kan tó náwó wọn dànù ní Ramadan tó yẹ pé àwọn tí wọ́n sponsor gẹ́mọ̀ wò pé ẹ dákun sí wàásí láwọn eléyìí àwọn afọwọ́kẹ́bọ̀ bẹ́ẹ̀ wọ́n kẹsà àmọ́ sọ rárá àwọn bàbá olówó wọ́n ti náwó wọn kìnnìkan oríṣiríṣi wákà ọjọ́ wàá lọ tán tó bá kù ṣẹ́jú méjì ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run o ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run o ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run o wọ́n á ṣe ìbẹ̀rẹ̀ Ọlọ́run dọ́wọ́ wa o ìbẹ̀rẹ̀ Ọlọ́run dọ́wọ́ wa láàrin ṣẹ́jú méjì onígbàwé ètò yìí ọlọ́mọdé wọn jábọ́ lórí igi kiri kẹ̀kẹ́ so wọ́n á máa sọ eléyìn lẹ́yìn ìgbà wọn ti wéṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àsìkò lọ wọ̀tìlúlù Kùránà wàsàbí fi mujtahida. wàsàbí máa ṣe àfọ̀mọ́fọ́lọ̀ máa gbọ́lọ̀ ń tóbi mujtahidan lẹ́ni tí yóò máa gbìyànjú nínú oṣù tá a wà. fa'innahu shahru tasbih wa Qur'ani. torí pé oṣù tá a wà ẹ́ oṣù Kúránì ni tó fi ọ̀rọ̀ sọkúsọ lẹ̀ tó fi gbọ̀kúgbọ̀ lẹ̀ fi wokúwo lẹ̀ àwọn prógámù tí ò lè ṣe ọ́ láǹfààní tí ò lè mú mọ́nì rẹ lékún àfi tí ó bá tó máa mú ọkàn bínú Ọlọ́run pátì. wàhámílì alájásàdì tàríjú nàjà tàbí. lu ara rẹ̀ kó o lè bá ọkọ ọ̀ràn kàn pẹ̀lú lílo ara rẹ̀ tó ń lo ara rẹ̀ pé ọ̀la ǹjọ́ ọ̀gbẹ́dẹ àlìkè àmọ́ lónú àwẹ̀ mọ́tò yọ̀ra rẹ̀ lo. jásàdì tàríjú nàjà tàbí. Fasawfa tudiramu ajsadun binira. torí pé ẹni tí ó bá lo ara rẹ̀ nínú àwẹ̀ tí ò lò fújọsìn ìtọ́lọ́n àwọn ara kan ń bẹ wọn ó jóná lálìkè àmọ́ torí pé wọn ò lora wọn láyé ni o. Fasawfa tudiramu ajsadun binira. Kàmùkún tàtàrí fún mi máa sọ máa fi sálàfin. mélòó àwọn tí wọn náà mọ̀. Kàmùkún tàtàrí fún mi máa sọ máa fi sálàfin. nínú àwọn tá a jọ gbà àwẹ̀ lọ. من بين أهل وجيران وإخوان. bóyá nu fámílì ẹni aládùúgbò rẹ ni ọ̀rẹ́ ni tó jẹ́ pé Ramadan 2023 àjọgbà tá a jọ dágbére pé Ọlọ́run jẹ́ àṣẹ mi ni ìwọ náà wàá ronú sí wọn lọ ṣé o tí rẹ̀ ní kankan ṣó o rò pé gbogbo àwọn tá a jọ gba 2023 ìlàjọ bọ́ọ̀nù 2024 tó sojú wa lónìí ni. àwọn ìdásá sọ pé travel ni àfúná òmù ni mọ́tù àlìmọ́tù àfúná òmù
واستبقاك بعدهم. Ikú mà ti pa wọ́n mọ̀ ni àmọ́ tó gbààwẹ̀ àwọn náà mọ̀ ṣàdúrà báwọn náà wọ́n mọ̀ wípé oore ńlá ni bó ṣe báwọ̀ lọ́dún ṣe rẹ̀ ìbádàrí ojú tí wọ́n lọ Ọlọ́run kàn wá ṣe láàánú àánú la rí gbà. A rí inú àwọn tó ti lọ tó jẹ́ pé tí wọ́n bá gbé àwẹ̀ wọn sórí òṣùwọ̀n wàláhì àlè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn tó ń ti bí Ọlọ́run sì mú ọ sọ́dọ̀. Àbí wò tí ẹ ronú rẹ̀ ó ronú rẹ̀ wọ́n náà jókòó bó ṣe ń gbọ́ mi o. Inú àwọn tájọ gbàwẹ̀ 2023 ó rí inú ọ̀rẹ́ rẹ̀ tó ti kú o tó ọ̀bà lọ́rẹ̀ ó ní inú fámìlì yín o bí ọ̀jẹ́ ìyá rẹ̀ yóò jẹ́ bàbá rẹ̀ bí ọ̀jẹ́ gbọ́n rẹ̀ ó lè jábúrò rẹ̀ ó lè jọ́mọ rẹ̀ ó lè jọ́rẹ̀ rẹ̀ ó lè járàdúgbò rẹ̀ ẹnìkan ṣàwà tí wọn náà tẹ̀ ti gbọ́ tó rò pé àṣẹlẹ́gbọ́jà lọ náà nù. Wọ́n sì tẹ̀ bùkọ́ kàbádàhùn. Àfihàn wọn ṣùgbọ́n wà tó bá lọ́dún yìí ó yẹ ká máa ṣe alihamudulilayi nítorí pé. Ọlọ́run adúpẹ́ o lóòótọ́ ọjọ́ kan bẹ náà tí wọ́n gba Ramadan kan lẹ́yìn tiwa náà ṣùgbọ́n àti ẹ̀ ọkọ̀ ń dúpẹ́ tó ṣe báyìí torí pé sọ pé la in shakaritum la azidannakum tá a bá ń dúpẹ́ Ọlọ́run ni wọ́n lọ́ọ́ mọ̀ ṣàlékún oore ni adúpẹ́ àmọ̀ lóore gbogbo tó bá mọ̀ lóore ẹ bá mi ṣàlẹ̀ alhamdulillah. Ọlọ́run àmọ̀ lóore o kì í ṣe dáadáa wa lọ́pọ̀ àní dáadáa kẹ̀kẹ́ ọkàn wò wá ṣe láàánú àánú la rí gbà. Alhamdulillahi hamdan tayyiban atira thumma salatu alal mukhtari mimudari thumma salatu alal mukhtari mimudari. Ọlọ́run o wọ́n lábi tá a dé yìí gbogbo àwọn tí wọ́n ti lọ lẹ́nu ọdún tó lọ sọ́dún yìí tá a jọ gbààwẹ̀ ọdún tó lọ tí ń jẹ́ mùsùlùmí tí wọn ọ̀kẹ́ bọ̀pọ̀ wọn lọ Ọlọ́run bá ní ṣe sàárè wọn lábàtà àlìjánnà bá ní foríjì wọn bá ní kẹ́ wọn àwọn tó wá ṣẹ́kù náà à ń dúpẹ́ ní ayọ̀ wọn o toríjọ́ kan. ètò àyàtì mi bidayatiha ila wasitiha falẹ̀ amúdùlíláì ila wasitiha falẹ̀ amúdùlíláì wà mú jìbì bìsíyà bìlìrì yàkùtà wá. àǹfààní mélòó mélòó ẹni tó jẹ́ pé tó bá wọṣọ báyìí aṣọ tó lòun fẹ́ fi sọdún ni rí tí ọmọ wẹ̀ kí aṣọ yìí ti máa bẹ́ sí aṣọ tó lòun fẹ́ bẹ́ sí njọ́ ọdún tó wọ̀ tínú rẹ̀ ń dùn pé aṣọ tí ń wọ̀ njọ́ ọdún ni òní ẹ̀ máa fi padà sìnkú ẹlòmíì ilé tẹ́lòmíì kọ́ kódà ẹran tó lòun fẹ́ fi ṣe nínú àwọn tí máa ń ṣòkú ẹran tó lòun fẹ́ fi ṣe òkú tó lòun fẹ́ fi sílé òní ẹ̀ tún fi ṣòkú rẹ̀ ẹlòmíì ti kọ́lé lẹ̀ báyìí wọ́n kàn gbókù ẹ̀ lọ ọbẹ̀ náà ni ikú àìbí àwọn sì ti láwọn ọgbà àwẹ̀ o ṣé ọ̀rọ̀ tí ọwọ́ ajá sọpẹ́. àtàmọ́tà yà múrú ìsànù màsíkànà o. màsírù màsíkànì kọ́bírù lè sá. akálàṣe o ń bọ̀ bá padà yà náà gbogbo bí kálukú náà gbé ọ padà dáhoro ni o ṣùgbọ́n àkọ́kọ́ dúpẹ́ tọdún yìí. Àtàrọ̀mọdọ́nù mọ́sírọ́ àtúlẹ̀ ìbàdí. Àtàrọ̀mọdọ́nù mọ́sírọ́ àtúlẹ̀ ìbàdí. Ramadan ti débẹ̀ yìí o, ààyè kẹta máa ń gbé nǹkan sí ni o. Oko ni Ramadan jẹ́ o. Ọwọ́ àfọ ẹ̀mí wa mọ́ kúrò níbi gbogbo ọ̀ràn àbàjẹ́ pátápátá ni o. Fàdí òkú kọ̀ọ̀lá wà fẹ́ẹ̀lá. Gbogbo ohun tó bá yẹ kó o pé fún Ramadan tó dé nínú ọ̀rọ̀ sísọ sọ̀rọ̀ ẹnu ẹ̀ sọ́nu ẹ̀. Fàdí òkú kọ̀ọ̀lá wà fẹ́ẹ̀lá. Àwọn iṣẹ́ tó bá yẹ kó o ṣe nínú àwẹ̀ yìí nínú àwọn iṣẹ́ olóore tó yẹ kó o ṣe ọ̀gá rẹ̀ ní ká máa ṣe dáadáa ká máa tìláwà Kùránì ká máa ṣe náfìlà tàràwì ká máa náwó wa ká máa bọ́ ẹ̀yin olówó ẹ̀ náwó ẹ̀kú bọ́ta ibi ń paráàlú àrùn ní bàkílà tọ́lá umra ń bí bùkúlì. àrùn ní bàkílà tọ́lá umra
ìwọ náà wọ ọsẹ àwa wọ ebi sì ń pa àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kọ́ ọmọ tiẹ̀ lè sàánú ìwọ náà tiẹ̀ fi hàn mí ẹnìkan tí ẹlẹ́mì rẹ̀ gùn láyé táwọn èèyàn àwọn sọ pé alágbájá ẹ̀mọ́ tó jẹ́ mi rè ogún àwọn tó ní ni. wàá tù kẹrí máa tàbí kẹsìrọ̀ tí lè bá dání. wàá tù kẹrí máa tàbí kẹsìrọ̀ tí lè bá dání. wá fi hàn mí ẹni tó jẹ pé wọ́n náà ẹ̀mọ́ tí ò jẹ́ mi rè ogún torí kó ti lè náwó jù ní rárá o náwó ó kọ rèé parẹ́ ẹni tí bá ń ṣe dáadáa Ramadan ló tún dé kò sí bí ó ṣe dé àárọ̀ tí Arísíkọ́lá. tí bá láàrọ̀ tí Arísíkọ́lá ìgbà tẹ́ ń kọbọ̀ lọ́wọ́ wọn rí ṣùgbọ́n oore tí a ń ṣe kálukú wa la rí. ààrẹ ti kú wọ́n dẹ̀ ń ṣẹ̀mí lọ láàrin wa àwọn kan dẹ̀ wà láyé tí ẹ bá dákọ̀ òyìn àwọn ní pé tí wọ́n sì ń gbénú Ìbàdàn ìsá tàlẹ́ńjẹ́ ẹ̀wìn iná wọ́n dẹ̀ lò lọ ẹ dákun inú sẹ́tà sínú Ramadan ni wà á dé kọ̀wú kọ́ọ̀lá wà fẹ́ẹ́lá. wà á dé kọ̀wú kọ́ọ̀lá wà fẹ́ẹ́lá. a nínú tó sọ lẹ́nu ọgbọ́dọ̀ pò Ramadan fún iṣẹ́ tó ṣe inú iṣẹ́ ni tàràwì tẹ́ ẹ bá lọ́wọ́ àwọn mọ́ṣáláṣí lálẹ́ bí ẹ ṣe mú déètì lẹ́tọ̀ọ́ ẹ rí mọ́ṣáláṣí òkun ni ẹ tún jẹ́ ọ̀dọ̀la àkọ́kọ́ gbogbo ẹ̀yin ìmáàmù ẹ mọ́ kọ́ǹsìdá àwọn onírun ẹ mọ́ jà tarawa jẹ́ mọ́lẹ̀ Yorùbá èwo ni sọgbálẹ̀ àwọn lọ́jọ́ márùn-ún tó yẹ pé wájú báyìí kí Ramadan 1 2 3 4 5 wọ́n ń sá lọ pàdánù farabalẹ̀ kí tàràwì ọ̀ranyàn kọ́ ni tàràwì ọ̀ranyàn kọ́ lásámú tó o bá ti kírun wákàtí márùn-ún rẹ lọ́yìn náà yàn tó o gbà wẹ̀ máa bá tiẹ̀ lọ ẹni tó ní bùkátà tó fẹ́ gba nǹkan wájú Ọlọ́run òun ni náfìlà kì í wá ṣe pé ó tún máa kájú ẹ farabalẹ̀ kí ló tó dé ẹ tó ń dáná àtẹná mẹ́ta inna àtẹná kàlíkà ọ̀sán Allahu akbar fasọ́lì rẹ̀ bí káwọn ní Allahu akbar ìrẹsà ní akáwọlẹ̀ àwùjọ kí ló dé. Ramadan sọ́dí nǹkan tó fẹ́ mú lọ́lọ́ àlìkíámà ni Yorùbá tẹ́ ẹ bá rí wàláì ẹ sọ bí tí máa ń dòwà nù o ẹ sọ bí tí ìsìláàmù rẹ̀ rí bí tilẹ̀ Yorùbá ìlágbàáyé ẹ sọ bí ẹ ṣe máa ń kí tàràwí láwọn ìlú yòókù tó yàtọ̀ sílẹ̀ Yorùbá ẹ lọ ilẹ̀ Haúsá tẹ́yìn náà mọ̀ ṣébi tiwa náà ní ẹlòmíràn ìmáàmù ẹ sì máa kẹ́kẹ́ kí ìlàmù irọ́ táǹpẹ̀ ló kọ náà fìlà kí ló dé kí lẹ̀ ń bá ká ó tún lè fosù kẹ́yìn kó o fi gbóra mọ́lẹ̀ fọlọ́n kó o fi lékún kó o fi gbàgbára fódìdí oṣù mọ́kànlá yòókù tó fẹ́ lò ẹwẹ ìmọ̀ràn mẹ́jọ kọ ọyọ mú wa ẹjẹ́ àti máa kí láago méjìlá aago mẹ́jọ káàtì parí tá a parí láàrin 10 minutes aláàgbà kí ló dé. àfààní wa máa ń zárọ̀ alẹ́kùbúbà ẹni tó bá lọ gbé nǹkan tí ọ̀wà máa bomi rẹ́ ọ̀dà bí ẹni tó gbàwẹ̀ tí ọ̀wà gbà pẹ̀lẹ́kọ̀ tó yẹ kó fi gbà kò tẹ̀lé gbogbo àwọn májẹ̀mú rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí ẹni tó gbé nǹkan tán ọ̀bù mọ́lẹ̀ nú ebè kò wá máa bomi rẹ́ àpèjúwe ẹni tí ń gbàwẹ̀ tí ó tẹ̀ láwọn òfin rẹ̀ nu ẹnì kejì òun gbàwẹ̀ ó tẹ̀ láwọn òfin rẹ̀ àpèjúwe rẹ̀ dàbí ẹni tó gbé nǹkan tí wàá ń bomi rẹ́ tó bá di ijọ́ tí kálukú fẹ́ kéré ẹni tí ò bomi rẹ̀ tiẹ̀ tànà wá nádìmá yawma al-hasadi. ẹni tí ò bomi rẹ̀ nǹkan tó gbìn yóò gé kàbámọ̀ jẹ níjọ́ tí kálukú bá ń kéré ẹni tí ó gbà wẹ̀ bó ṣe yẹ kó gbà lálìkí àmọ́ níjọ́ òkórè nígbà ọba déwájú Ọlọ́run wọn kàn ní pé fáìlì lágbájá pé ok inú àwọn tó febi panu lásán febi panu ló kọ rẹ̀ pé febi panu lásán ó ń dà sóòní ẹ̀yà ẹ̀bá ẹgbẹ̀ báwọn máa lọ́nu ná. ó wá ń wò ké àwọn kan ní ń jàǹfààní àwẹ̀ yìí àwọn kan ní ń jẹ kínní àwọn yẹn bomi rẹ ni o kí ni bí bomi rẹ tó mọ bomi rẹ Ramadan rẹ jìnnà sọ̀rọ̀ òsọkúsọ kí ni bí bomi rẹ tó bomi rẹ Ramadan rẹ jìnnà sí wòkúwò kí ni bí bomi rẹ tó bẹ Ramadan rẹ jìnnà sí gbọ̀kúgbọ̀ kí ni bí bomi rẹ tó
bomi Ramadan rẹ máa gbọ́ wá sí ọ̀rọ̀ Ọlọ́run má tún wà ń bi ẹ̀yin ní kọ́mẹ́ǹtì ọ̀ràn lórí Facebook ó tún jókòó ó tún wọ àwọn blogger. kò máa gbàwẹ̀ dànù gbàwẹ̀ bí òfin Ọlọ́run. ká gbàwẹ̀ bí òfin ká bẹ̀rù Ọlọ́run ká má fọtí sínú ká má oríṣiríṣi gbogbo àwọn nǹkan yìí náà bá fi dá wákà yìí pé ká gbàwẹ̀ bí òfin. ká bẹ̀rù Ọlọ́run ká gbàwẹ̀ bí òfin ká bẹ̀rù Ọlọ́run ká má fọtí sínú mọ́ ká má gbàwẹ̀ dànù. Sùkọ́rọ̀ Balẹ̀kọ́lá kí ó ṣàánú wa àwa tí Ọlọ́run Balẹ̀kọ́lá tó ṣe àwẹ̀ lọ́ranyàn fún àwa tí Ọlọ́run ní ká má gbàwẹ̀ ẹ jẹ́ n kà wá kalẹ̀ fún wa kó tó di páwọn èèyàn máa béèrè àkọ́kọ́ ẹni tí ara rẹ̀ ò yá tó jẹ́ pé tó bá gbàwẹ̀ yóò nílà irú ẹni tára rẹ̀ ò yá yẹn tó bá di ìgbà tára rẹ̀ bá yá yóò gbà padà ṣùgbọ́n tó yẹ pé permanent sickness ní ń bẹ lára rẹ̀ tó jẹ́ wípé àìsàn yẹn in tó ti tí ọmọ nọ́ọ̀sì nìyẹn bíi permanent ulcer nǹkan tó yẹ pé wọ́n ní ọmọ lògùn lóòrèkóòrè irú ẹni bẹ́ẹ̀ yóò máa bọ́ aláìní ni o yóò máa bá aláìní ni ìyẹn bá obìnrin tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ àtobìnrin tó lóyún ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfà ọ̀rọ̀ méjì tó súnmọ́ òun náà ni pé kó gbà padà lẹ́yìn ìgbà tí ó bá sí ní kọ́ndíṣàn yẹn mọ́ ṣùgbọ́n kọ̀lọpọ̀ ní èrí gbà padà mọ́ ọ̀rọ̀ kejì tóun náà sì fẹsẹ̀ múlẹ̀ òun náà ni wípé kó máa bọ́ aláwẹ̀ níjókòó kan kì í ṣe sàárì àti sínú tó bá ti ṣe sínú ó ti tán so kó máa fi ṣe kọ́ńbà jẹ gbèsè àwẹ̀ tó pọ̀ sí rẹ̀ lọ́rùn ìyẹn bá bákan náà ẹni tí ó jẹ́ arìnrìn àjò fa'iddatun min ayyamin ukhar òun náà ní tiẹ̀ náà tó bá dijọ́ míì gbogbo ìgbà tó fi wà ní àjò tó jẹ́ pé tó bá gbàwẹ̀ yóò nílà ìsìláàmù ní kó jáwẹ̀ kó gbà padà arúgbó ìsìláàmù ní táwẹ̀ ọba ti nílà kó má gba àwẹ̀ ṣùgbọ́n yóò máa bọ́yàn padà tó obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìsìláàmù ní kó fàwẹ̀ lẹ̀ láwọn ọjọ́ yẹn òun tiẹ̀ kò bọ́yàn kankan